yá ẹyẹ fò gbogbo ọmọ ìlú bàbá pátá ẹ máa kú bá mi dárò ara mi. ǹjẹ́ a tún lè gbúrò wọn? má ṣe o. ǹjẹ́ a tún lè róye wọn? ǹjẹ́ a tún lè gbúrò àwọn èèyàn tó bá ti kú? ikú apagbe agbe fárẹfárẹ àgbàgbé aró, ikú apàlùkò àlùkò àgbàgbé òsùn, ikú apalékèlékè ẹyẹ fárẹfárẹ àgbàgbé ẹfun. kábíyèsí Òsénì Goríọlá Ọléwà òfin ibà ó lọ. ọmọ ẹkùn tí ń fi torítorí tí ń fi tìrùtìrù, ọmọ arúgbó ejò tó fàwọ́jú ènìyàn, ọmọ ṣubúṣubú làlùlò òtòǹkòrò ló máa júwe bóun ò ṣe ní ṣubú. kábíyèsí bẹ́ẹ̀ dòdò kẹ́ ẹ pààrọ̀, bẹ́ẹ̀ dòdò kẹ́ ẹ padàgbà, ìgangan inú omi lẹ́ ò gbọ́dọ̀ pa. ọmọ kábọ̀ pa wà kábọ̀ jẹ wà kábọ̀ gèdègèdè wà kọ̀délé wọn líbà. ó mà ṣe o. à ń ké gbogbo ọmọ bà nílé lóko lọ́jọ́ àti lẹ́yìn òde wípé akó ara fẹ́ra kù kábíyèsí oníbàtànà ìyún ọba létí Yísàù Goríọlá Òsénì oníbà ẹkùn tìlú Ìbà. a ti ń kí gbogbo àlejò tí ń bẹ níbà, a kí gbogbo àwọn ìdílé ọba náà pátápátá, pàápàá jùlọ a kí alága ìjọba ìbílẹ̀ Ìbà SCDA, a kí àwọn náà kó ara fẹ́ra kù bàbá àwọn tó lọ. bẹ́ẹ̀ náà ni mò ń kí adelé gbogbo olùbà pátápátá ń tilé toko, a kí gbogbo àwọn olórí kábíyèsí pátápátá korongodo, bẹ́ẹ̀ a sì kí gbogbo àwọn lóyè tí ń bẹ nílùú Ìbà. báwọn akọni wa bá lọ nílẹ̀ Yorùbá, àwa máa gbégbèsè láti mọ bí àwọn akọni wa ṣe lògbèsí ayé wọn sí, ṣùgbọ́n a sì dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè pé dáadáa náà la bá nínú abídé bàbá wa Goríọlá Òsénì ìyún oníbà ẹkùn tìlú Ìbà ti àná. kọ́lọ́mù Olódùmarè kó túbọ̀ bá a fọ̀run kẹ́ bàbá tí wọ́n lọ darapọ̀ mọ́ àwọn alálẹ̀. àwọn ẹbí ọba ló fi mí jẹ adélé ní ìlú Ìbà. ìdílé mẹ́ta là ń jẹ ọba. àwọn ìdílé mẹ́ta yẹn ló parapọ̀ ló fi mí jẹ adélé. ìdílé àkọ́kọ́ ní inú ìdílé yẹn ní Ṣónibárẹ̀ ruling house, Òsénì ruling house, Oróòtàn ruling house. àwọn mẹ́ta yẹn ló parapọ̀ àti àjọṣe pẹ̀lú àwọn olóyè àti baálẹ̀ lọ́jọ́ parapọ̀ ló fi mí ṣe adélé ìlú Ìbà. mo jẹ́ àkọ́bí ọba Oníbà tí ó ṣẹ̀ṣẹ̀ wàjà. ọba ó ní ṣe pẹ̀lú tradition, so tradition Yorùbá ni pé tí ọba bá kú a gbọ́dọ̀ jẹ́ kí vacuum wà, so ó ní èèyàn tó yẹ kó délé fún ọba tó kú. ibi tí bọ́dẹ̀ ti máa ń mú adélé ní ìdílé ọba náà ti máa ń mú adélé. bàbá dẹ̀rẹ̀ ó ní ọmọkùnrin tó jẹ́ àgbàlagbà, tó bá jẹ́ pé kò sí ọmọkùnrin nínú tó jẹ́ àgbàlagbà nínú ọmọ bàbá nísìn, adélé ó lè dìde ní ìdílé ọba ìmí, bẹ́ẹ̀ bàbá ní ọmọkùnrin tó jẹ́ àgbàlagbà, so ẹ̀tọ́ ni pé ká tọ̀ bọ́ ṣe máa ń tọ̀. so tradition ló jẹ́ ká mọ̀ pé ibi tí ọmọ ọba àgbàlagbà ọkùnrin bá ti wà òun náà ló máa jẹ́ adélé. tí ọmọ ọba bá kéré wọ́n lè mú ọmọ ìdílé ọba ìmí wọ́n fi ṣe adélé. ní báyìí ẹ já lọ sọ́dọ̀ àwọn olórí kábíyèsí ìyún bá mi dáadáa kọ́lọ́ngọba mi ó túnbọ̀ fọ̀rùn kẹ́ wọn ọba Goríọlá Òsénì oníbàtànà. kí làwọn ayaba bá wa sọ bóò ní kú kábíyèsí rí lára àwọn olórí láàfin? ọlágbà púpọ̀ jù, ẹ̀já gbọ́n táwọn olórí ọ̀sọ́. bó ṣe rí lára mi tí bí mo ṣe wà yìí mo gbádùn mi jẹ́ sàn kan mi torí ó wọ̀ mí lára gan, torí ẹni tèmi pẹ̀lú ẹjọ́ sọ̀rọ̀ tájọ ṣeré ló dẹ̀ ná ara òun òyà kí ló dé jẹun ọkọ mi ṣe ọkọ mi àṣà sọ títí ó dẹ̀ jẹun. àmọ́jọ́ tí ìjọ Friday on the 22 yẹn ó dẹ̀ dìde gbogbo ara wọlé la lọ bá kábíyèsí ẹ̀wẹ̀ dìde kẹsẹ̀ kínní kẹwẹ́ ó dẹ̀ dìde fúnra rẹ̀ ló dìde ló wọ bedroom ló lọ wẹ̀ ó dẹ̀ dé ó bọ́ sórí bẹ́ẹ̀dì pàtẹ́mi lọ ṣe nǹkan tí máa ṣe yẹn tí máa fi dé mo bá dókítà níbẹ̀ yẹn
dókítà kí ló dé, dókítà ní kò sí kankan pé òun wá wo bàbá ní wá wo bàbá báwo lára ní ara bàbá. Ìgbà tí màá fi padà wọnú ibi tí wọ́n ń gbé wọ́n ti ń di ẹrù àti lọ sí hospital. Ẹrù ẹ tún dé àti lọ sí hospital wọn níbẹ̀ ni. Ìgbà tèmi wọlé tí mo fẹ́ jẹun náà ní lèmi jẹun ìyàwó mi tó fẹ́ lé mi ìyẹn dẹ̀ pè mí pé alájà kan báyìí ti ṣẹlẹ̀ o ẹ wo bá ṣe rí mọ́ nìyẹn táàrí kábíyèsí mọ́ títí dé ni. ṣe mọ̀ pé èèyàn kì í sùn wọ̀n láàyè ànírú ẹ̀dá tí àwọn obìnrin jẹ́ a kì í fi gbogbo ara mọ iyì ọkọ wa nígbà tó bá wà lórí ìdúró ohun tí o tó bá sùn tí o jí báyìí. ọkọ ní kábíyèsí bàbá ọmọdé ni bàbá gbogbo ọmọ kì í ṣe ọmọ tó tara ẹ̀ jáde nìkan olótìtọ́ tí ó dẹ̀ kì í fi gbá bọ̀ kan nínú tó nígbàgbọ́ wípé àlejò ayé ni gbogbo wa èèyàn tí kábíyèsí jẹ́ nìyẹn. ẹ tún jẹ́ àtàtà pèsè ká lọ sí ọ̀dọ̀ àwọn aráàlú yálà Yorùbá àbí Ìgbò àbáwúsá bó tiẹ̀ ní kábíyèsí wa àná Oníbà ọba Goriola Hussein bó ni wọ́n sì dá a sí gbogbo tẹ̀rù tọmọ sí. èèyàn dáadáa ni ọba wa Oníbà nígbà ayé wọn wọ́n kó ẹbí mọ́ra wọ́n kó àlejò mọ́ra wọ́n kó ọmọdé mọ́ra tọmọdé bá ń ṣe nǹkan wọ́n máa débẹ̀ wọ́n á náwó wọ́n á nọ́ra kódà wọ́n fẹ́ràn àlejò ju ọmọ tí wọ́n bí inú lọ mọ́sí ọ̀sáré tí wọ́n bá fẹ́ dá ẹjọ́ ọ̀rọ̀ ilẹ̀ ọ̀hún fi gbá kan bọ̀ kan nínú tí ọmọ ìlú tó bá mú ilẹ̀ fún yàn tó wá tún mú fẹ́ lòmíì tó bá kó déwájú bàbá máa sọ pé tó bá jẹ́ pé Kasimu àrẹ̀mọ ọmọ òun ló jẹ̀bi lọ́rọ̀ ọlẹ̀ ọmọ Ìgbò ló máa dá láre pé wọn ò ní sọ pé torójú ọmọ òun kó wọn aṣọ bàbá ò fi gbá kan bọ̀ kan nínú nígbà ayé wọn. wọ́n fi mí jà síwájú ní bíi 10 years ago ó ti fẹ́ẹ̀ tó 10 years ọmọ torí mi ò lè rántí sí ó tó ti pẹ́ àwọn Ìgbò ni wọ́n ní àwọn fẹ́ jẹ oyè ní Ìbà adẹ́wà bá kábíyèsí ní aṣáájú Ìgbò ló máa fi mí jẹ láti ìgbà tó dẹ̀ fi mí jẹ aṣáájú àti ìṣòwòpọ̀ ẹ̀kọ́ ní gbogbo wa ọ̀rọ̀ ilẹ̀ tó bá kan ọmọ nílẹ̀ àti àwọn Ìgbò kábíyèsí máa ń pè mí adẹ́jókòó á parí ẹ̀ fún wọn láti ìgbà yẹn relationship between àwọn Ìgbò àti Yorùbá ní Ìbà yóò Ìbà land ó wà cordial kò sí ìjà tí Ìgbò bá dẹ̀ ṣẹ̀ tó bá jẹ́ Ìgbò tó stubborn tí ò gbọ́ kábíyèsí á pè mí adẹ́ pé ẹni yẹn ngbà míì kábíyèsí àfáìnẹ̀ ngbà míì kábíyèsí adẹ́ dáríjì ẹni tán bàbá bẹ̀rẹ̀ so relation wa ó wà very cordial. cooperation ló wà láàrin wa kò sí ìjà kò sí nǹkan right from day one àti wà ní ọjà yẹn àwọn Yorùbá wọn accommodate wa so kò sí problem láàrin wa definitely kò ní sí problem láàrin àwa àtàjọ ń sọ Haúsá náà. bàbá jẹ́ ẹnìkan tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ àwọn èèyàn àtònílé àtàlejò gbogbo apáta ni bàbá kò sí ètí bàbá ò nífẹ̀ẹ́ nu wọn bàbá ò kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà tọ́rọ̀ bá dé ibi tó bá yẹ kí bàbá sọ sí ló máa ń sọ sí àìmọye ìgbà èmi gẹ́gẹ́ bí ọmọ tí mo lè witness tó ti ṣojú mi láìmọye ìgbà tí bàbá máa judge ẹjọ́ mi máa jẹ́jọ́ ẹbí tó máa jẹ́jọ́ ara ilé ó lè ṣẹlẹ̀ pẹ̀lú àwọn Ìgbò ó lè ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn Delta pẹ̀lú àwọn yìí ti wà àbó ní wo pé bí àtòrí ẹni jẹ́ ọmọ mi àbó jẹ́ ẹbí mi ló bí akínfi dúdú kí n fi pe funfun fún tó bàbá ní ṣe yẹn. bàbá ni wọ́n jẹ́ fún wa wọ́n dẹ̀ jẹ́ aṣáájú tí ó ṣe é wo àwòkọ́ṣe ẹ̀ tí ó ṣe é wò gbésẹ̀ láti tẹ̀lé téèyàn ò ní ṣìṣe paramọ́lẹ̀ ni wọ́n kọ̀rọ̀ wọ̀ sí wọn ò sì fẹ́ èèyàn jẹ bàbá wa kì í ṣe ẹni tí ń fi èèyàn sínú tí ó bá ṣẹ̀ wọ́n gbogbo ẹni tí wọ́n bá mọ̀ pé ó lè sọ fún ẹ tí wọ́n bá tẹ́rí wọn náà máa sọ fún lábàárẹ̀ tí wọn á ti kọ̀ǹpléènì pé bàbá yẹn lóye lágbájá òṣèré bàbá tí wọ́n bá sọ pé báyìí ni tèmi ṣe rí ń bẹ̀ ó ti tán síbẹ̀ nìyẹn bàbá wa kì í ṣe ẹni tí ń dìyàn sínú wọ́n sì fẹ́ ìlọsíwájú
tẹrú tọmọ wọn kó nílé mọ́ra wọn kálejò mọ́ra. Bàbá ò discriminate pé lágbájá ló jọmọ ìlú tàmídò ló jálejò, kò sínú ṣe sí bàbá. Gbogbo èèyàn bàbá nígbàgbọ́ pé ẹrú Ọlọ́run ni wá, gbogbo adẹ̀ ni àwa láti ibì kan. So bàbá jẹ́ ẹni tí ó kóyàn mọ́ra. Dádì mi jẹ́ èèyàn kan tó jẹ́ pé everybody fẹ́ràn, kò sí anybody tí ò nífẹ̀ẹ́ dádì mi ní ilé ní ìta títí kan òkè òkun. Gbogbo èèyàn tó bá rí dádì mi, àwọn tó mọ̀ wọ́n náà wọ́n ń sọ̀rọ̀ gidi nípa wọn. So mo rí pé àwọn àlejò wọn nífẹ̀ẹ́ kábíyèsí, àwọn ọmọ ìlú náà nífẹ̀ẹ́ kábíyèsí. Ó máa ń ní ibì kan tẹ́ pé mo mọ̀ pé kábíyèsí àti àwọn ọmọ ìlú wọn ti jọ máa ń ní aáwọ̀. Ó dá lórí bí àwọn ọmọ ìlú ṣe fẹ́ máa ṣe fún àlejò. Kábíyèsí máa ń pọ̀ kí ń gbà rárá. So yẹn máa jẹ́ kí ọjọ́ máa ní aáwọ̀ gidi. So bóyá kọ́ talẹ̀ fún wọn nísìnyí, wọ́n fẹ́ gba ilẹ̀ kan tà fún ẹlòmíì torí pọ̀ kì í ṣe ọmọ kábíyèsí ò ní gbà. So àwọn míì tó nífẹ̀ẹ́ àti máa ṣe orúkọ bẹ́ẹ̀ inú máa bí wọn. Bẹ́ẹ̀ tí wọ́n ní pé wọ́n wá ra lẹ̀ ní àlejò ni wọ́n. Bẹ́ẹ̀yàn ní gbogbo wa. So nígbà yẹn mo máa gbọ́ lẹ́nu kábíyèsí, wọ́n máa ń sọ pé àlejò ní ìkẹta ìlú. So later mo wá discover pé kí ni bàbá yìí mean by àlejò ní ìkẹta ìlú. Later mo kàn rò fún ara mi pé bóyá kan tí bàbá mi ní pé lẹ́yìn ọmọ onílù a rí bóyá àwọn òrìṣà ìlú, then ìkẹta ní àlejò. So àwọn àlejò wọ́n nífẹ̀ẹ́ kábíyèsí, bóyá Ìgbò bóyá Yorùbá ni o, kábíyèsí ò kí ń gbà kí ọmọ ìlú kó fi ọwọ́ ọlá gbá wọn lójú. So àwọn ọmọ ìlú míì náà dẹ̀rẹ̀ bá tó jẹ́ àwọn tó ti lajú tó ti lọ fẹ́ àlejò, àwọn gan ti mọ̀ pé òkè ó ṣe bí àlejò ni ìyàwó àwọn tó bímọ fún wọn. So àwọn fúnra wọn ti wá mọ̀ pé ó yẹ kí àwọn máa fa àwọn àlejò mọ́ra because èèyàn ni gbogbo wa. So gbogbo orú àwọn ìkan bá kábíyèsí jẹ́ káwọn èèyàn nífẹ̀ẹ́ kábíyèsí. Igi dá ẹyẹ fò, gbogbo ọmọ ìlú bàbá pátá ẹ máa kú bá mi dárò ara mi. Ǹjẹ́ a tún lè gbúrò wọn? Má ṣe o. Ǹjẹ́ a tún lè róye wọn? Ǹjẹ́ a tún lè gbúrò àwọn èèyàn tó bá ti kú? Ikú apagbe, agbe fárẹfárẹ àgbàgbé aró. Ikú apàlùkò, àlùkò àgbàgbé òsùn. Ikú apalékèlékè ẹyẹ fárẹfárẹ àgbàgbé ẹfun. Kábíyèsí òsénìgórí ọlá ọlẹ́wà òfin ibà. Ó lọ ọmọ ẹkùn tí ń fi torítorí tí ń fi tìrùtìrù, ọmọ arúgbó ejò tó fàwọ́jú ènìyàn, ọmọ ṣubúṣubú là ń lùlù òtòǹkòrò ló máa júwe bóun ò ṣe ní ṣubú. Kábíyèsí bẹ́ẹ̀ dòdò kẹ́ ẹ pààrọ̀, bẹ́ẹ̀ dòdò kẹ́ ẹ padàgbà, ìgangan inú omi lẹ́ ò gbọ́dọ̀ pa. Ọmọ kábọ̀ pa wà kábọ̀ jẹ wà kábọ̀ gèdègèdè wà kọ̀délé wọn líbà. Ó mà ṣe o. À ń bẹ ní inú Gabi Market ní ìyànà school ní ìlú Ìbà. Ibẹ̀ la wà tí a ti wá kí àwọn ìyá lọ́jà àti bàbá lọ́jà àti àwọn tí wọ́n ń ṣòwò níbí. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé ẹ kú kalẹ̀ ń tà tú wò nínú ọjà yìí lónìí. A láǹfààní àti fi ọ̀rọ̀ wá ìyá lọ́jà wa lẹ́nu wò. A sì láǹfààní àti rẹ̀fẹ́ láti bèrè lọ́wọ́ bàbá lọ́jà náà. Ẹ máa bá wa kálọ. Orúkọ mi ni Ìyáàfin Fọláṣadé Adédèjì Ògìdìgbò. Mo jẹ́ ìyá lọ́jà General Ìbà SCDA. Màmá, òwò wo ni wọ́n ń ṣe ní ìlú yìí ní ìgbà àwáṣẹ̀? Yóò sá lówó tí wọ́n ń ṣe ń gbà àwáṣẹ̀, kí ni nǹkan náà? Ẹ ṣe púpọ̀ gẹ́gẹ́ bí a ti bá ní ẹnu àwọn àgbàlagbà nílùú yìí, òwò ẹja ni wọ́n máa ń ṣe. Wọ́n á tún máa ṣe òwò ẹni náà, òwò ẹja tó jẹ́ pé wọ́n máa lọ sódò, àwọn tó máa ń pẹ ẹja yẹn látòdò, àwọn kan wà tó máa rà á lọ́wọ́ wọn, àwọn kan wà tó máa gbé wá sílé, àwọn kan wà tó máa yan, àwọn kan wà tó tún máa lọ tà á níta. Bẹ́ẹ̀ náà ni òwò ẹni tó jẹ́ pé wọ́n lè tẹ ká fi sùn, wọ́n tún lè fi ṣe decoration. Oríṣiríṣi ni wọ́n ń fi ẹni yẹn ṣe. Ẹni yẹn pé bí oríṣi méjì, à ń pe ọ̀kan ní ẹni pẹ̀pẹ́, à ń pe ọ̀kan ní ẹni àfá. So bí àwọn ẹni yẹn bọ́n ṣe wà ní tó jẹ́ pé tó bá pa láró tán tí wọ́n design ẹ̀ tán, ẹ̀ tiẹ̀ ní mọ̀ pé àwọn tó ń ṣe òwò yìí àwọn ará àtijọ́ ni. Àbọ̀ ni wọ́n fi máa ń pè ní ọmọ afẹjayanjà, ṣe lè rán mi létí oríkì wọn. Bẹ́ẹ̀ ni
nílùú bàtàwà wà yìí ó máa jẹ́ ọmọ oníbẹ̀ẹ̀kùn ọmọ afẹjayẹja ọmọ ọ̀pẹ pọ̀ níbà ìyàwó ilé tó bá débẹ̀ tí ò bá ro kò gbọ́dọ̀ kúrò ń fọkọ́ro ń fi àdá ro àwọn àgbàlagbà náà ni wọ́n mọ ohun tó ń fi ń ro. bàbá ọlọ́jà sẹ́yìn mọ̀ ní tí wọ́n fi ń ro. wọ́n ní ọmọ olúbà ẹkùn ọmọ afẹjayẹja ọmọ àgbàdámèsì ọmọ kò ṣe fọkọ́ro kò ṣe fàdárò bá àbárò ẹ gbọ́dọ̀ kú òní díẹ̀ ohun tó ní ohun tó fi táwọn àgbàlagbà fi ń ro ṣé bó ṣe jẹ́ nìyẹn. àṣírí ni. ojoojúmọ́ ni èèyàn rí àmì yẹn pé tó bá yẹ pé wọ́n wà láyé ni lákọ̀ọ́kọ́ owó oúnjẹ àárọ̀ wọ́n kọ́kọ́ fún wa níyẹn náà lẹ́yìn yẹn àwàdà wọ́n máa ṣàwàdà wọ́n máa ṣe yẹ̀yẹ́ ìgbà míì wọ́n lè pe ọmọ báyìí wá lọ bá mi ra nǹkan wá tán bá tètè rí wọ́n á bẹ̀rẹ̀ sí í ṣàwàdà àwa náà a máa rẹ́rìn-ín wọ́n máa ń múnú wa dùn ìyẹn jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan tó wà nú ìwà wọn tí ó jẹ́ pé ojoojúmọ́ lèèyàn ń rò nítorí ojoojúmọ́ ni wọ́n máa ń ṣe gbogbo nǹkan wọn. kábíyèsí ọmọ níbẹ̀ kùn ọmọ àfẹjáyẹjá aládé ọkọ ni bàbá ọmọ ni bó ṣe wà yẹn kábíyèsí ò fi kan kẹ́kàn kò wó pẹ́ mọ́ Babangida ní jẹ́ ń fi ẹ́kẹ́ ọmọ ẹni tí ò ní kankan a wò pé bó ṣe máa tírìtì ìyá ló ṣe máa tírìtì ìyàwó a kò fún wa lówó díẹ̀ sí ni a dẹ̀ máa sọ fún ẹ má ṣàrìn fún ìyáálé ẹ o mọ̀ pé ìyáálé ẹ ni ìwọ ìyáálé ọ̀wọ̀ díẹ̀díẹ̀ o mọ̀ pé ìyàwó ẹ ni mi ì fẹ́ jà o mi ì fẹ́ wàhálà o pé kábíyèsí bàbá ọmọ ni bàbá dẹ̀ tún ni tá a lè gbàgbé títí láì. mi ṣe o ọba Aisha Ògòríọlá Òsénì àìní má mi ìṣẹ̀kẹ̀ tó ti kú torí bá ṣe jọ sọ́kọ́ lélẹ́yìí even kan tán bá ní 20 ọdún sásìkò tá a wà yìí ká kó fẹ́ ìdánù ni torí tẹ bá tún rí bàbá even gan ní ẹnujọ́ mẹ́ta kan mi mọ nǹkan tá a ṣe ń bì mo tún fún lórúkọ kan young man ni mo tún fún toró tún young sí ni a ṣe máa rokú sí mi ò rokú sóníbà a dẹ̀ ti gbà bí bọ́lọ́hún ṣe torí kò àgbégbẹ́ ẹ̀ àgbétọ̀ ẹ̀ kò àwẹ̀ fún níjọ́ tó máa kú fún rẹ̀ ló lọ wẹ̀ adúpẹ́ fọlọ́hún òun náà dẹ̀ máa ń sọ nínú ọ̀rọ̀ ẹ̀ pé kóun jèrè iṣẹ́ ọwọ́ òun gbogbo gbà ni ọba Aisha ló máa ń sọ pé ṣe mọ̀ kíyàn tó máa ń sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ̀ pé ẹni yẹn ti dá rẹ̀ lójú ni ó jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. bàbá dáadáa ni bàbá wa ẹni problem àtọ tí bá ti rí báyìí bá ti wá bàbá á dẹ̀ tọ́ mi sọ́nà ṣe báyìí so bàbá dáadáa ni bàbá wa o débi pé ó máa ń sọ wípé ìwà òun tó ń wù ní kọ́nà kó fi dáhùn lẹ́jọ́ ó dẹ̀ ṣòro ní ẹni tó lè sọ orúkọ bẹ́ẹ̀ tó bá jẹ́ ẹni tó ń ṣòdodo so bàbá tó dáa ni ó dẹ̀ lóòótọ́ kò ń ṣàbòsí rárá àtọ́. bàbá jẹ́ ẹni tó ń ṣe ìtọ́jú ọmọ tó ń ṣe ìkẹ́ ọmọ wọn fi ìgbà kankan fìyà jẹ wá wọ́n ń ṣe ẹ̀tọ́ wa déédéé lórí ìyẹn bàbá tíyàn fi ń yàngàn láwùjọ lọ́jẹ́ iwájú tó dojú kọ kó má bàjẹ́ nítorí dẹ̀ fi sílẹ̀ kó má bàjẹ́ àwọn ọmọ tó fi sílẹ̀ náà ká dàgbà ká dògbó kíkú má pa wá kékeré. bàbá mi pàtàkì ni bàbá ọba Oníbàjẹ́ tó jẹ́ pé mi ò gbé nínú ìlú yìí ṣùgbọ́n bàbá mi tí wọ́n bá pè mí níṣẹ́jú kan màá dé bí bàbá mi ṣe wá jẹ́ nǹkan pàtàkì fún mi tó anywhere tán bá ti bóyá wọ́n fún mi lóyè ni o bóyá nǹkan pàtàkì ni máa ṣe ni o kábíyèsí máa débẹ̀ pẹ̀lú àwọn olórí àti àrẹ̀mọ wa tó di adelé wa lénìí wọ́n máa débẹ̀ bàbá mi jẹ́ nǹkan pàtàkì fún mi tó yẹ pé wọn ò fi mí ṣeré torí pé ọba ò kì í fèrè ìlú ṣeré bẹ̀tì tí bàbá mi tún á yàtọ̀ ju bí mo ṣe mọ̀ lọ bí tí bàbá mi tán jẹ́ nǹkan pàtàkì fún mi tó bọ́n ṣe dàgbà tó ọjọ́ tí wọ́n fẹ́ fi mí ṣe ìyá ọjà general ní orí adé
bàbá mi ti wà ní aláùsá láti aago 8 tó yẹ pé èmi tí mo jẹ́ ọmọ wọn tí mo fẹ́ joyè gangan mo débẹ̀ ní aago 1 tí wọ́n ti ń jókòó dè mí tán tún ń pè mí pé Erelú ń bo ló wà, Erelú kò ń ṣe má bọ̀. bẹ́ẹ̀ ni ìjọ tí kábíyèsí elégbè tó fi mi ní ìyániwúrà bàbá mi ti débẹ̀ síwájú mi níbi tí wọ́n láìkì mi dé tí ọba yẹn náà ti fi ń yangàn yí pé ẹ wo kábíyèsí oníbà pẹ̀lú ọmọ ẹ̀. ikú wọ́n kànlẹ̀kùn kó tó wọlé bọ́ bá kànlẹ̀kùn tó bá sọ fún ẹ pé owó ló fẹ́ gbà. Honorable Ramota ṣáàmánú gbogbo bàbá pátá àmọ́ olí lásẹ̀ṣẹ̀ fún ẹ bọ́ bá dẹ̀ kànlẹ̀kùn pé ilé ló máa gbà. Honorable Ramota fàárẹ̀ akọ́lé líla modern house akọ́sẹ̀ṣẹ̀ fún ẹ ṣùgbọ́n ọkọ̀ ògbà kọ̀ọ̀kan ẹ̀mí ògbólé ló mú lọ. ní odòdìgbọ́n gbà tèmi wà ní council ní first tenure tí wọ́n bá wa bá àwọn inú àwọn tó ti talẹ̀ fún ni o gbà tí kò sílẹ̀ tó fẹ́ fi kọ́ secondary school so kábíyèsí bá ẹnìyẹn sọ̀rọ̀ títí tí wọ́n sàmú wálẹ̀ àfolówó ó gbé ilẹ̀ yẹn fún wa pé ká fi ṣe secondary school dó àti ìrí owó ṣe o bẹ́ẹ̀ àti ralẹ̀ sílẹ̀ nípasẹ̀ wọn náà la fi rí ṣe so wọ́n sáà ṣe pé àwọn náà ló mọ bí wọ́n ṣe ṣe iná wá sí Ìbà bí títù ṣe wọ gbogbo àwọn ìlú kéréje mọ́ pàápàá jùlọ inú Ìbà ẹ rí i pé inú Ìbà asphaltic surfaced road ni títì ọlọ́dà ìgbà tí wọ́n fa iná wọ ìlú níbo níta nǹkan tó ń gba àwọn owó compensation tí ìjọba máa ń san so ó ní àwọn ibìkan tó ń san owó compensation fún Ìbà so kábíyèsí bá àwọn èèyàn wọn ṣàjọ ọjọ́ sowọ́pọ̀ pókè o ẹ ká ṣe báyìí wọ́n mú kò yẹ pé wọ́n mú bẹ́ẹ̀ yókù kábíyèsí dá wọ́n jẹ́ kó jẹ́ dandan wọ́n fa iná wá sí ìlú àwọn míì ò tẹ́ ẹ fẹ́ nígbà yẹn náà bẹ́ẹ̀ kábíyèsí wọ́n ṣáà insist pé iná láti wà nínú ìlú wọ́n sì jọ̀bọ̀ tí ráyè títà àwọn táwọn dẹ̀ rí owó díẹ̀ ó bẹ́tà káwọn fi inú owó yẹn faná sílùú wọ́n faná yẹn wọ́n pe gọ́vnà Gbanyin Raji Razak ó commission iná yẹn so wá ṣe àdéhùn fún wọn pé òun máa ṣe títì yẹn wọ gbogbo ìlú Ìbà títì so òun lẹ ṣe máa rí gbogbo ọ̀nà díẹ̀díẹ̀ tó wà láàrin ìlú Ìbà títì ni títì ọlọ́dà ni so ipasẹ̀ pé wọ́n fi owó tó yẹ kán ná wọ́n fi inú ẹ̀ fi fa iná wọ̀lú níjọba ṣe pinnu pé òun máa ṣe tí wọ́n dẹ̀ ṣe tó jẹ́ ṣíṣe fún wọn so gbogbo ìdàgbàsókè tó bá ìlú bàbá yìí nìsín ìfọwọ́sowọ́pọ̀ àwọn kábíyèsí àti àwọn ará ìlú àwọn tó jọ ń ṣe ìgbìmọ̀ ọba ìkànsù àwọn náà àtàwọn ọ̀dọ́ ló jẹ́ kí gbogbo Ìbà gbogbo tẹ̀ ń rí tí à ń rí ilé oríṣiríṣi bá igbó ńlá ni tẹ́lẹ̀ kò sí ilé kankan. gbogbo bàbá pátá ló ń ṣe lédè lè yẹ èmi bá mi olórí ẹbí gbogbo àwòrán pàápàá èmi ló mi kí ẹ o mọ o èmi olórí ẹbí àwòrán ló ń kí ẹ o mọ o. kábíyèsí olíbà fún Ìbà o kábíyèsí o Hùsẹ́ẹ̀nì Goríọlá olíbà fún Ìbà máa sọ fún ilé ní ẹ mọ̀ lèlè ọmọ ìlú Ìbà tààràtà níwà bàbá tèmi lé Hùsẹ́ẹ̀nì Goríọlá oníbà fún Ìbà bàbá tèmi ni ọba aṣọ̀gbẹ́dìgbòrò lóòótọ́ kábíyèsí wàjà ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ní kọ̀gbólí wá sáyé ó níṣẹ́ pàtàkì tó ní kí wá ṣe nílùú Ìbàbúwà ni ó dẹ̀ ti parí gbogbo iṣẹ́ pátá ó parí ẹ̀ tán líkùdé ká wọlé ká mọ̀ gbólí lọ ó yẹ ká má gbàlù ká má gbàjó ká má jó tààràtà ni ìdí ijó wà nílùú Ìbà ilé aláparun là ń gbé nílùú Ìbà tẹ́tẹ́lẹ̀ aparun là fi ń kọ́lé ọparun òun là fi ń kọ́lé àá sùn sínú ilé ọlọ́parun yìí àwa mú nẹ́ẹ̀tì àpò línẹ̀tì òun là máa fi bu àwa tẹ́tẹ́lẹ̀ kò sí iná kò sí títì kò sí development ọ̀kọ̀ọ̀kan nílùú Ìbà 45 years ago tó Hùsẹ́ẹ̀nì Goríọlá jẹ kábíyèsí nílùú Ìbà ìgbà tó gbólí di kábíyèsí l'Ìbà tó Hùsẹ́ẹ̀nì Goríọlá olíbà fún Ìbà di kábíyèsí l'Ìbà ṣẹ́ngbọ́ akálẹ̀ aláparun kò
akálẹ̀ aláparun akakó abẹ̀sí ní kọ́lé oníblọ̀kù àká abẹ̀sí ní kọ́lé ìpín ilé náà ń kọ́lé gbòòrò kò pẹ́ ọtọ́mú títì pọ́nyọ́hún ọmú títì pọ́nyọ́hún ọmú wọ̀lú títì pọ́nyọ́hún ayé òṣèlú ìgbórí ọlá lé títì pọ́nyọ́hún wọ̀lúbà bíríìjì náà ń wò lè kó lọ́hún bíríìjì tó wọ̀lúbà òṣèlú ìgbórí ọlá jọba tán lìlúbà kò tọ́pẹ́ sáwọn wọn tó gbé local government ibà LCDA wọn tó gbé wọ̀lúbà ṣẹ́ngbọ́ ilé ìwé gíga pápátá ó tó wọ̀lúbà Lagos State University ṣẹ́ngbọ́ ó tó wọ̀lúbà ayé òṣèlú ìgbórí ọlá ni ẹ wá ní kí n máa gbàlùkágbàjọ máa lò dùndùn kò sí ní í ṣe tẹ̀ tán èyí ló kù lérú ẹ ó tọ́ sí yẹ tán ọtọ́múná ọmọ wọ̀lúùbà iná bẹ̀rẹ̀ sí lítọ̀ ní kálukú mi ṣẹ́ náà lára ògiri pa ọmọ ìjòkó kémi wo pílásímà kémi wo lílẹ̀ kémi wo wulì mí ṣẹlẹ̀ lígbóró láyé òṣèlú ni gbogbo nǹkan titun láyé òṣèlú adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ò ṣe o bá wa kẹ́ o bá wa pọ́nlé lọ́rùn o bá wa tẹsáfẹ́fẹ́ rẹ o kí ìsùn rẹ o kí sleeping wẹ́wẹ́lẹ́ o. ìgbà tí bàbá yẹn wọ ó jọba ní 45 years ago ìlú Ìbà yìí ó kó ní ìlú Ìbà ń gbà yẹn nísìnyí ìlú Ìbà ti gbòòrò ó ti di ìlú tó jẹ́ city tí ìlú ó pọ̀ lábẹ́ Ìbà àǹdẹ́bà máa wo Ìbà lẹ́nìí Ìbà ti di Ìbà tuntun àní aláraṣẹ́ tí bàbá yẹn ṣe ní gbogbo báyẹn ìgbà tí ìlú Ìbà wà kò sí títì ní ìlú Ìbà bàbá yẹn ló fa bí títì ṣe dé ìlú Ìbà kò sí iná ní ìlú Ìbà bàbá yẹn náà ló fa bí iná ṣe wọ ìlú Ìbà tẹ́ bá máa wo gbogbo àgbègbè wá ń sìn àti ní local government ní ìlú Ìbà bàbá yẹn náà ló facilitate bí local government ṣe dé ìlú Ìbà LASU Lagos State University bàbá yẹn náà ló fà ẹ bá máa wo gbogbo àgbègbè police station church and filling station many things ó ti ìlú Ìbà wá ti di ìlú ńlá tó gba àlejò tó gba ọmọ nílùú tó gba everybody. ẹ bá mi pè é ọba Goriola. à ń bẹ níbi ayẹyẹ ọjọ́ kẹjọ ọba Goriola Ozeane Oníbà tìlú Ìbà tí wọ́n darapọ̀ máwọn alálẹ̀ kọ́lọ́hún lójúmọ́lẹ̀ ó túbọ̀ bá àfọ̀mù kẹ́ bàbá èyí ni ó ti máa rí gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n ń wọlé àwọn ọ̀nàrẹ́bù nípínlẹ̀ yìí níjọba àpapọ̀ tí wọ́n ń wọlé síbi tá a wà yìí. gbogbo ẹni tó bá máa gbẹ kó bá mi dárò àárọ̀ èèyàn tó bá mọ̀lù kó bá mi dárò òsùn gbogbo ẹni tó bá mọ lékelèké kó bá mi dárò ẹfun omi gbójú mi gbére òtútù ọkàn mú mi wàyàwàyà yéè àgbọ̀sọgbọ́nù àgbọ̀gbárímú pàgídárì igi dá Oníbà ẹkùn lọ ọmọ Gbẹ́dẹ́mèsì òòyè ọmọ. gbogbo ayé pátá ló péjọ síbi tá a wà yìí ká ní kì í ṣe pé tọrọ kòkó tí ń bẹ ń ta ni ibi tá a wà yóò ní gbèrò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àdúkúlẹ́dọ̀ Ọlọ́run ọba mi. eyín ká ilé ẹ̀rínwó àfòbòdúkú ẹnu sàǹsọ̀pọ̀ ọba Oníbà kábíyèsí Goriola Ozeane bàbá wọn fẹ́ràn kéèyàn máa lẹ́kọ̀ọ́ yálà ẹ̀kọ́ òwe àbẹ́kọ̀ọ́ kéwú àbẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ má jẹ́ ń tàn yín kábíyèsí Oníbà wọn fẹ́ràn gba education púpọ̀ jù. tẹ́ bá béèrè lọ́wọ́ èèyàn gba almost the same thing everybody máa arrive sí nípa bàbá ẹni tó bá ní nǹkan búburú láti sọ nípa bàbá á jẹ́ pé bóyá irú ẹni bẹ́ẹ̀ ó ti fẹ́ cheat èèyàn tí bàbá ò gbà fún un bàbá jẹ́ ẹnìkan tó yẹ ọ̀hún fi ẹ̀yà mọ́ ẹ̀yà ọ̀hún fẹ́ mọ̀ bóyá ìwọ kan Ìgbò ìwọ kan Haúsá ìwọ Yorùbá bọ́rọ̀ bá ṣe rí bẹ́ẹ̀ ni bàbá ṣe máa ń sọ nígbàkigbà lẹ́yìn wọ́n tún jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́ kíkọ́ so òun náà ló fi jẹ́ tẹ́ bá wo gbogbo àwọn ọmọ wọn
àfẹni bóyá ẹni tí ò bá fẹ́ kọ́ a ní master degree holder a ní doctor a ní BSc holders so bàbá jẹ́ nìkan tó nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́ kíkọ́. kí oníkálukú kó má fi ẹ̀kọ́ ṣeré, ẹ̀kọ́ ṣe pàtàkì. àwọn tó ti dàgbà tán kàwé wọ́n ti mọ disadvantage pé èèyàn wọn ò ní ẹ̀kọ́. so ẹni tó ti mọ̀ pé òun ò lọ sí òun ò kọ́ ẹ̀kọ́ bó ṣe kó òun kọ́, ó yẹ kó wá kó gbìyànjú bó ṣe máa jẹ́ kí ọmọ ẹ̀ kọ́ ẹ̀kọ́, kọ́ make sure pé àwọn ọmọ wọn rán àwọn ọmọ wọn lọ sí school. mo jẹ́ ẹnìkan pàtàkì sí ọba Oníbà àti àná tó ṣaláìsí torí lórí ọ̀rọ̀ CDC tí mo fi ṣe chairman ni àwọn ló gba fọ́ọ̀mù fún wa nígbà tá a fi wà ní CDA so tèmi kó tó di pé wọ́n sọ mí di CDC chairman ní state so wọ́n dẹ̀ jẹ́ ẹnìkan tó wà lawyers everybody so Oníbà ẹ̀kọ́ ó jẹ́ ẹnìkan tó dáa jù so ká tó rírú wọn Ọlọ́run lè má jẹ́ kó pẹ́ kọ́lọ́run tètè bá wa yan ẹlòmíì tí ó máa dàbí bàbá ọba Yusha Ògúnrọ́lá Òsénì Oníbà torí ó kọ́ ọmọdé mọ́ra ó kọ́ àgbà mọ́ra ọkùnrin obìnrin okun ọmọ rẹ̀ ó jẹ́ nǹkan tó dáa lórí ọ̀rọ̀ bí bàbá bá pe mítìn lẹ́ni wí ẹ̀kan tó lè sọ ọ̀kan ọ̀rọ̀ nípa education náà kọ́kọ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀ so nísìnyí ní báyìí at least àwọn graduate nísìnyí àti rí àwọn èèyàn tó jẹ́ pé bóyá tá a bá kà wọ́n sí wọn lórúkọ so nígbà tí bàbá òde tí ìbẹ̀rẹ̀ gbogbo àwọn nǹkan ẹ̀ náà jíjọba kò sírú ẹ̀ níbà aláǹfààní ẹ̀ níbà but ìgbà tán jọba tán aláǹfààní ẹ̀ níbà so kọ́lọ̀ ní màrí kó bá lọ́rẹ̀ mi kọ́lọ̀ ń pé ní màrí kó kẹ́ wọn sáfẹ́fẹ́ rè kọ́dún jìnnà síra wọn lẹ́yìn tán kú Ọlọ́run má ba ìbàjẹ́ o kí bàá má dàrú o ẹni tí wọ́n dẹ̀ fi ṣe adelé Kazeem Alhaji Kazeem tí wọ́n fi jẹ adelé kọ́lọ̀ ń jẹ́ kọ́mọ náà pẹ́ lórí àléfà náà. àlàfo wọn máa ṣí sílẹ̀ púpọ̀ fún wa torí pé bàbá jẹ́ ni tí ó yẹ pé wọ́n jẹ́ pílà kan tí yóò so ẹbí púpọ̀ ní gbogbo ọ̀nà tí wọ́n gbà bí wọ́n sọ ẹbí pọ̀ so abáníká sọ nípa bàbá a sọ láti nílọ̀la tá ò ní san tán. bàbá tó ń kúndùn pé náà kan tí a mọ bàbá mọ̀ ni pé wọ́n fẹ́ lọ síwájú tí wọ́n dẹ̀ máa ń rọ gbogbo ẹrú àti ọmọ pé ẹ kọ́ra yín lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ni ó jẹ́ kéèyàn di òmìnira. wọ́n ń gba gbogbo onílé àtàlejò gbogbo ẹni tó bá wá sọ́dọ̀ bàbá wa ẹ rán àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ ẹ fá àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ torí ẹ̀kọ́ ló máa ròyàn lágbára. bàbá jẹ́ ẹni tó yẹ pé wọ́n kúndùn kéèyàn kẹ́kọ̀ọ́. kábíyèsí tó bá rí ọmọ tó fẹ́ lọ sí iléèwé táwọn òbí ẹ̀ ò ní owó wọ́n máa ń ràn wọ́n lọ́wọ́ inú wọn máa ń dùn tó bá tẹ̀ wọ́n pé lè fẹ́ lọ sí iléèwé báyìí inú kábíyèsí màdán máa nífẹ̀ẹ́ ọmọ yẹn dáadáa so gbogbo àwọn ilé jẹ́ kí àwọn èèyàn nífẹ̀ẹ́ kábíyèsí àwọn èèyàn míì àwọn tí ò ní wọ́n máa wá ìgbà tí wọ́n kú wọ́n ìgbà tí wọ́n gbé wọn àwọn míì wọn pariwo pé ibo làwọn ti fẹ́ rí owó tàbí fẹ́ fi jẹun níṣẹ́ o tẹ́lẹ̀ wọn máa fún àwọn ní wíwù ìgbà tí wọ́n kú mẹ́nu ìbú wọn á sunkún ibo lóúnjẹ ti fẹ́ máa jáde báyìí ní sábẹ́ fẹ́ máa fún àwọn olówó tó fẹ́ máa ṣe gbogbo ẹ̀ so gbogbo orú àwọn nǹkan tí kábíyèsí máa wọ́n fẹ́ ìlọsíwájú fún àwọn èèyàn wọ́n dẹ̀ fẹ́ kí àwọn ọmọ ìlú náà káwọn náà kí wọ́n lọ sí kán kàwé kán ṣe àṣeyọrí. igi dá ẹyẹ fò gbogbo ọmọ ìlú bàbá pátá ẹ máa kú bá mi dárò ara mi ǹjẹ́ a tún lè gbúrò wọn má ṣe o ǹjẹ́ a tún lè róye wọn ǹjẹ́ a tún lè gbúrò àwọn èèyàn tó bá ti kú ikú àpagbé agbèfárẹfárẹ àgbàgbé aró ikú àpàlùkò àlùkò àgbàgbé òsùn ikú àpalékèlékè ẹyẹ fárẹfárẹ àgbàgbé ẹfun kábíyèsí Òsénì Goríọlá Ọléwà òfin ibà ó lọ ọmọ ẹkùn tí ń fi torítorí tí ń fi tìrùtìrù ọmọ arúgbó ejò tó fàwọjọ ènìyàn ọmọ ṣubúṣubú là ń lùlù òtòǹkòrò ló máa júwe bóun ò ṣe ní ṣubú kábíyèsí bẹ́ẹ̀ dòdò kẹ́ ẹ pààrọ̀ bẹ́ẹ̀ dòdò kẹ́ ẹ padàgbà ìgangan inú omi lẹ́ ò gbọ́dọ̀ pa ọmọ kábọ̀ pa wà kábọ̀ jẹ wà kábọ̀ gédégédé wà kọ̀délé wọn líbà ó mà ṣe o. èèyàn ń tẹ̀lé èèyàn lọ ni tí kì í bá ṣe tìyẹn ẹni tí èèyàn ò ní filẹ̀ láéláé ní kábíyèsí Olúbà
èmi baálẹ̀ tí mo jẹ gan ọmọ mi ni mo fà kalẹ̀ tó ní rárá ó ní èmi lòun fẹ́ so ìdí eléyìíjọ́ tí mo gbọ́ mo ń sunkún bí ọmọ kékeré ni so kọ́lọ́run bá mi kẹ́ wọn. Adélé tí ó ti délé látàárọ̀ wá tẹ́lẹ̀ ọmọ ọba mi a máa ṣe pé tẹ́ ẹ bá dé ààfin àbí palace a máa yọ̀yọ̀ pé ọmọ ọba lòun ṣùgbọ́n láti kékeré àwọn Adélé yìí wọ́n máa yọ̀ wọ́n máa hàn tẹ̀ ní ṣiṣẹ́ ọmọ ọba àti ọ̀wọ̀ àtàpọ́nlé náà ni wọ́n fún wa Ọlọ́run bá jẹ́ kán gùn lẹ́mìí àti gbogbo ilé Olúbà. mo kí gbogbo àwọn ọmọ ìlú Lẹ́mbà kí ti gbé o ẹ̀yin òkú ògbóliwa kábíyèsí Oníbà Ẹkùn ẹ̀yin òkú wọn ìlú Lẹ́mbà Àwórì gbogbo ilẹ̀ Ìbà pátápátá kò ní bàjẹ́ o. èmi àti Àrẹ̀mọ ti wà tipẹ́tipẹ́ wọ́n dẹ̀ bí ẹ̀gbọ́n sí mi wọ́n dẹ̀ jẹ́ bí adviser mi tí mo fi jẹ oyè àwọn kan tó bá ṣe ìgbà míì mo lè má pe bàbá má pe Àrẹ̀mọ báyìí ó máa tọ́ mi sọ́nà torí ọ̀dọ́ sí ọ̀dọ́ a máa bára wa sọ̀rọ̀ ó máa ń yé mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́ pé láti gbà tí wọ́n ti ń tọ́ mi sọ́nà mi ò jábọ́ ọpẹ́ ní fọ́lọ́. orúkọ mi ni Chief Safiu Ọláìwọlá Muhammadu Asálù Oníbà ti ìlú Ìbà. kí ni mini Asálù ìtumọ̀ kí ni ìtumọ̀ Asálù gan ní pàtó. oyè Asálù jẹ́ oyè ńlá nínú Ìgà tó jẹ́ pé wọ́n máa ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú kábíyèsí nínú Ìgà ni ó sì jẹ́ oyè tó jẹ́ pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ àwọn baálẹ̀ bá ní ọ̀rọ̀ kan tó ń fẹ́ sọ wọn á kọ́kọ́ rí Asálù wọn bá Asálù sọ Asálù á ṣe gbé wọn lọ síwájú ọba síwájú kábíyèsí. ẹ̀yin gẹ́gẹ́ bí Asálù ipa wo lẹ̀ wá ń kó lẹ́yìn tí kábíyèsí wàjà tí ààyè kábíyèsí ò fi ní ṣòfò. ipa tí à ń kó ni pé látìgbà tí kábíyèsí ti wàjà yìí a kúrò ní ààfin yìí à ń lọ à ń bọ̀ gbogbo àwọn èèyàn tó bá wá àwa ló ń attend sí wọn and then a dẹ̀ wá dúró ní dúró wípé yes gbogbo iṣẹ́ tí bàbá yẹn ti ṣe sílẹ̀ kí iṣẹ́ yẹn má ṣe bàjẹ́ ìyẹn ló mú wa gbà mọ̀ pọ̀ tá a fi yan Adélé tá a bá ti torí tó dẹ̀ mú wa yan Adélé yẹn ni pé ọmọ tí a yan Adélé yẹn Kazeem Àrẹ̀mọ ó jẹ́ ọmọ tó súnmọ́ bàbá dáadáa a sì lè gbé ẹlòmíì síbẹ̀ torí pé gbogbo iṣẹ́ tí bàbá yẹn ti ṣe òun ló mọ bàbá yẹn ó dẹ̀ mọ gbogbo ìnànà tó bàbá yẹn la ṣe fi sí iwájú pé tó wọ́n bá ti gbé ọ̀rọ̀ kan wá a lè pe àwa olóyè náà àjọ gbìmọ̀pọ̀ àjọ mọ bá ṣe máa yanjú ọ̀rọ̀ yẹn sí. abinda zan iya cewa Adélé duk abinda aka sashi muna goyon bayansa saboda mutumin kirki ne. ó ní Adélé gbogbo nǹkan tó ń fún pé àwọn mọ̀ pé ó máa carry wọn along pé àwọn wà pẹ̀lú ẹ̀ 100%. àjọṣepọ̀ pọ̀ pẹ̀lú àti ṣe pẹ̀lú bàbá títí pẹ̀lú bàbá tó ra àti kọ́ mọ́ra pẹ̀lú bàbá tẹ́lẹ̀ before kó tó dìgbà tí mo jẹ baálẹ̀ àjọṣepọ̀ dẹ̀ wà láàrin wa gbàgbà yẹn tó di pé a tún jẹ baálẹ̀ náà àjọṣepọ̀ wà gbogbo bí tá à ń lọ tá à ń bọ̀ bàbá lẹ́nu bá mi ṣe gbogbo everything tá à ń fi ṣe níbẹ̀ tí kìnìún tó fi bọ́ sí gbàdé bàbá yẹn dẹ̀ tó kú náà àdẹ̀wà bí àdẹ̀wà ṣe kéré nígbà tó wọ́n yan Adélé náà àjọ jókòó gbogbo baálẹ̀ pátápátá wọ́n pe gbogbo wa pé ká wá síbi ìgbà tí gbogbo àdẹ̀dẹ̀ bí wọ́n dẹ̀ sọ pé wọ́n fẹ́ yan Adélé lẹ́yìn wọn gbogbo àtàfọwọ́sowọ́pọ̀ gbogbo ìdílé mẹ́tẹ̀ẹ̀ta tó ló ń jọba nílùú yìí gbogbo àti àwọn olóyè ní àti kẹrin àfijọ́ jókòó bí ibi tá jókòó sí náà ni wọ́n dẹ̀ fi ní àfihàn Adélé àdẹ̀fi tẹ̀lé Adélé kò sí lóòní wà kó má lò lórí a lè wá ṣe pé ká fẹ́ ṣe nǹkan kan sí àbágbọ́gbọ́ kan sí nǹkan kan lẹ́yìn tá a bá rí ọ̀rọ̀ kan bá dé nǹkan la máa bá la máa sọ̀rọ̀ la máa yọ sùn pé báyìí ṣe báyìí ló máa tọ́ wa sí ọ̀nà gẹ́gẹ́ bí bàbá ṣe tọ́ wa sọ́nà tẹ́lẹ̀tẹ́lẹ̀. ìdùnnú wa ló jẹ́ nítorí ẹ̀tọ́ wa ṣì ni gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ gẹ́gẹ́ bí ohun tèmi gbọ́ nítorí ọmọ ìlú yìí ni ìyá tó bí èmi sọ àdẹ̀gbọ́ inú ìtàn bẹ́ẹ̀ pé ilé ibi tó bá ti gbéṣẹ̀ náà ti máa yan Adélé. Àrẹ̀mọ wa tí ó jẹ Adélé kọ́lọ́run jọ kó fi ààbò tó nípọn kó fi bá wa bò ó kó sì wá ní àǹfààní láti béèrè òye láti ọ̀dọ̀ Ọlọ́run kọ́lọ́run fún ní ọgbọ́n àti òye gẹ́gẹ́ bó ṣe fún Sólómọ́nì ní ìgbà yẹn kí Ọlọ́run jọ kó bá wa fún nígbà tiẹ̀ kó yẹ bó ṣe ń yẹ bàbẹ́ nítorí bàbẹ́ èèyàn ni. gẹ́gẹ́ bí Adélé
iṣẹ́ tí olóògbé ṣe kù náà lèmi náà ń continue. Iṣẹ́ tí bàbá mi ọba Ìṣà Ògúnrẹ́ọlá tó ṣe kù lèmi ń continue láti máa kó ìlú jọ àti àwọn olóyè àti àwọn olórí káyédè èdè àìyedè máa wà nílùú. Ìtorí ẹ̀ ló fi yàn mí ní adélé kí lè máa ṣe ìlú náà lọ bó ṣe tọ́ bó ṣe yẹ. ìfẹ́ náà ni a ní pẹ̀lú ra wa èmi àtàwọn orogún mi gbogbo abáṣejọ wa ìfẹ́ náà ni a ní pẹ̀lú ra wa tàjọ ń lò pẹ̀lú ra wa tó dẹ̀ dénú gbogbo wa lẹ́nìkan bá ṣẹ̀ à á pera wa à bára wa sọ̀rọ̀ lágbájá kí ló ṣe báyìí á dẹ̀ ní ká má bínú òun ò mọ̀ ní bójú mi náà ni mo ṣẹ̀ wọ́n wọ́n á pè mí wọ́n á sọ fún mi pé màmá wa màá níyẹn nǹkan tó ṣe yìí ó dùn àwọn o màá ní kó má bínú ó dẹ̀ ti parí síbi àtúnjọ bẹ́rẹ̀ àníyàn ń lọ àjọ ń jẹ àjọ ń mu àjọ ń ṣe àjọ ń tọ̀mọ̀ pọ̀ ni. àmọ́ ìmọ̀ràn mi ni pé ká jẹ́ kí ìfẹ́ yẹn tún máa gbòòrò sí i nítorí ẹnìkan ò lè dá ṣe àfi kájọ pawọ́pọ̀ kájọ ṣe. mo dẹ̀ hàn pé gẹ́gẹ́ bí ohun tí bàbá fi lélẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn tó ní ìtẹ́lọ́rùn bàbá ní ìtẹ́lọ́rùn tó pọ̀ jù so tí gbogbo wa bá lè kọ́ ṣe yẹn lára bàbá tá a jẹ́ nígbàgbọ́ sí Ọlọ́run ìfẹ́ máa gbòòrò sínú ilé yìí mo nígbàgbọ́ sí. ilé wa ilé tó máa ń dùn ni ní gbogbo ìgbà ebi òun pa wá torí bàbá náà kì í dẹ́ ń ṣẹni tó ń ro wọ́ kó tó ṣe nǹkan kò febi pa wá kò fìyà jẹ wá tí ìnáwó kan bá ti kàn á ti pẹrun òkè ṣẹ́ran ta pa lọ́sẹ̀ yìí tó tún tó bí ijọ́ mẹ́ta ta tún pa mí ebi ò pa wá ebi ò dẹ̀ ní pa wá àrẹ̀mọ tó dẹ̀ tó tán tún fi síbẹ̀ àsìkò tán tó tún fi síbẹ̀ ọkàn wa tún balẹ̀ bàdẹ̀ ṣe ń gbọ́ náà ni pé tí ọba bá kú ọba ló ń kù àwọn tó wá fi àrẹ̀mọ jáde lé torí kò fi rẹ̀ jẹ́ ìwà bàbẹ́ ẹ̀ náà fi jẹ́ gbogbo ohun tá a bá ń ṣe láyé torí ọ̀la ni kì í ṣe nítorí èyí àtàwọn ọmọ tàbí kalẹ̀ ìwà oníbà òun làrẹ̀mọ jẹ òun fúnra rẹ̀ kọ́ ló jáde lé wọ́n fi jẹ́ ni tí òun ṣe pele ilé kan ìpele lékejì bẹ́ẹ̀ táwọn èèyàn ṣáà sọ pé àrẹ̀mọ ni kán mú ká dúpẹ́ o lágbára Ọlọ́run àsìkò tó wá jẹ adélé náà ojú ò ní tì á rówó ná torí bàbá ẹ̀ ń rówó ná kò ní rin Ìbàdàn nínú yàrá bó ṣe máa rí fàdélé náà nìyẹn. àdúrà tí mò ń gbà fún adélé wa òun ni pé kí Ọlọ́run kó gùn lẹ́mìí kọ́lọ́run kó wà pẹ̀lú ẹ̀ kọ́lọ́run kó dúró tì pàtàkì ibẹ̀ kí òun fúnra rẹ̀ kó mọ ẹni tí òun ń ṣe wọ́n náà mọ òní bá pèlè bàbá ẹ̀ kó ṣe aṣọdá ohun tí bàbá ń ṣe kí òun náà kó gbégbèsè kò sí bí èèyàn ṣe máa rìn torí òní mi ṣùgbọ́n Ọlọ́run kó kọ́ mọ́ ṣe. àwọn bàbá tó ti tọ́yàn láti kékeré títí di àgbà everyday ojoojúmọ́ lèèyàn wá mísìn wọn everyday because béèyàn ṣe dàgbà náà yẹ pé èmi lálága council so mo máa wá sí ọ̀dọ̀ wọn náà àjọ máa jíròrò wọ́n máa gbàyàn nímọ̀ràn bó ṣe yẹ kéèyàn máa ṣe nǹkan tó yẹ kó ṣe èyí tó yẹ kó ṣe then àwọn nǹkan míì tó yẹ pé ní council náà nínú ìjọba téèyàn ṣe ibi tó bá kù sí wọ́n máa jíyàn nírẹ̀ bóyá ilé ó kù díẹ̀ síbi ó kù díẹ̀ kí á tó so ẹ tún bí ẹ ṣe tọ̀hún so kò sí bí èèyàn ṣe ní miss ẹni tó bì láti kékeré títí dàgbà nísìnyí mírọ̀ wa nìyẹn wọ́n ti di mírọ̀ ìkíní nísìnyí yàtọ̀ tá a bá débi a máa rí wọn a máa jọ sọ̀rọ̀ mírọ̀ téèyàn rí bàbá èèyàn àti jígí àjọ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ jígí tá a máa rí tá a jọ ń sọ̀rọ̀ nísìnyí ó ti di èrè so àlè kò sí bá a ṣe fẹ́ bá wọn sọ̀rọ̀ mọ́ so kò sí bí a máa mísì wọn náà mo mísì wọn a máa mísì wọn títí. He's a very good and nice father to us because every time tá a bá dé palace tá a bá lọ bá wọn kódà nígbà tá a fẹ́ ṣe public hearing tá a bá dọ̀ bàbá he wants to do this ọ̀rọ̀ ọmọdé ní wọ́n fún wa ní wọ́ọ̀dù wọn pé he will be there wọ́n dẹ̀ wá tó sì sọ̀rọ̀ tó dẹ̀ dá tó sì jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ development ìpínlẹ̀ Èkó àti ìjọba ìbílẹ̀ Ìbà
local council development area bílù yìí ṣe máa gbòòrò tí gbogbo ìgbèríko náà máa di ìlú tó máa di town ohun tí wọ́n preach títí ọlọ́run tó ní ọlọ́jọ́ dé gẹ́gẹ́ bí pé àwa fẹ́ wọn lóòótọ́ àmọ́ ọlọ́run fẹ́ wọn jù lọ. bàbá wa Oníbà tàná àjọṣepọ̀ tó wà láàrin wa pọ̀ rẹpẹtẹ kò tiẹ̀ ṣe kà nítorí bàbá ni wọ́n jẹ́ fún wa wọ́n dẹ̀ máa ń play father role yẹn dáadáa ọlọ́run àpò bá fi ọ̀run kẹ́ wọn torí ká tó rí bàbá tó mọ wọn ṣe bí Oníbà àná ṣe ń ṣe ó ṣọ̀wọ́n díẹ̀ ṣùgbọ́n ọlọ́run ló yàn wọ́n ló dẹ̀ tásìkò tọ́lọ́run mú wọn ọlọ́run fọ̀rọ̀ kẹ́ wọn. ọba Oníbà ẹkùn bàbá mi ẹ máa sùn Kazeem Aremo yín tí wọ́n fi síbẹ̀ lẹ́nu ẹ má jẹ́ kó ṣìṣe gbogbo ìgbàkigbà tí wọ́n máa yan ọba kó wà láyé tó dáa gbogbo ẹni tó bá bínú ẹ̀ kọ́lọ́n bá wa fún wọn ní sùúrù kí bà má dàrú gbogbo olóyè bà èdè àìyedè kọ́lọ́n má fi sí wa láàrin gbogbo àwọn baálẹ̀ tí Oníbà ń kọ̀ǹtrólù èdè àìyedè kọ́lọ́n má jẹ́ kó ṣẹlẹ̀ lásìkò yìí kí Ọlọ́run jẹ́ kí ìlú ìtòrò fún wa gbogbo àwa ọmọ tá a jẹ́ ọmọ Ìbà ká má ṣìṣe o gbogbo ohun tó bá tọ́ sí wa nínú ìlú Ìbà kọ́lọ́run jẹ́ kó tó wa lọ́wọ́. ó mà ṣe o ilẹ̀ dá ikọ́ mà ṣe níbà o tẹ̀rù tọmọ mi sí ẹ mà kó àtẹ̀mọ́ra yéè olú Ìgbò lọ nílẹ̀ yìí Ìgbò pa lọ́lọ́ kókó amúmẹ́fọ́ ó mà ṣe Goriola Oníbà mi sí bóódọ̀ ọ̀run ṣọ̀run rẹ̀ máa jọkùn máa jẹkòló gbogbo wọn bá ń jẹ lájùlé ọ̀run ló bá ń jẹ èyí ló ṣe é lẹ̀ líbí tí rí láyé là ò lè gbàgbé rẹ nínú pa ayé ènìyàn gbogbo mi ṣe mọ̀ bí gbogbo owó òpélé ayé ṣe pátá porogodo gbogbo ẹ̀pọ̀ lómi jí ìwọ ẹ lọ́rùn ọ̀run rẹ súnrẹ́ Oníbà ẹkùn ó dìbò ṣe. bàbá arúgbó kan wá ń bẹ nílùú Ìbà. Ọ̀túnba Oníbà fi balance. bàbá agboolé bọ́lá wa. agboolé orí ọ̀tún. ẹ ti tọ́ ọmọ ọdún mélòó báyìí. 105. bàbá ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀tún Oníbà àjọṣepọ̀ wọn níbẹ̀ láàrin ẹ̀yin àti bàbá wa Oníbà àtàlẹ́. àjọṣe nípa ń túlù ṣe èmi gẹ́gẹ́ bí ọ̀tún ẹ̀ títí lọ́dẹ ìdòjọba èmi lọ́tún ẹ̀ a sì ń tún lè ṣe mẹ̀sán ní ọba tá a ti jẹ́ 9 mẹ́sàn. dálù ń ṣèlú eégún ní gbowó òde ibì kan bọ́ọ̀ gangan láyọ̀ká ṣe jẹ́ ńlùú Ìbà agboolé bọ́ wọ́n ń pè lágboolé Àyọ̀ká kí ló fà á táyọ̀ká fi débà kí ló fà á tá a fi rí bà láyọ̀ká. àwa gbọ́ nínú ìtàn látọ̀dọ̀ àwọn bàbá wa pàápàá jùlọ látọ̀dọ̀ kábíyèsí lírí gbọ́ pé ọba Àyọ̀ká yẹn ó jẹ́ ọba àkọ́kọ́ tí ó tán jẹ ní ìlú Ìbà bẹ́ẹ̀ ní ayé ìgbà yẹn ó ní àwọn ìṣẹ̀lẹ̀ kan tó wáyé ní pé bàbá yẹn sáà bínú wọlẹ̀ so wá ní pé láti ìgbà yẹn pé kí wọ́n máa bọ òun ní ọdọọdún kó máa ṣe fi màálù dúdú kó máa fi bọ́ dẹ̀ obìnrin náà ni ó máa ń náwó sí obìnrin tó dẹ̀ máa ń náwó sí obìnrin tó máa ń ṣe ètò bíbọ yẹn ó láti jẹ́ ẹni tó wá láti ìdílé ọba so ọdọọdún ni wọ́n máa ń bọ kábíyèsí máa wà bẹ gbogbo ìlú máa wà bẹ tí wọ́n bá dẹ̀ ń bọ ẹran ibẹ̀ wọn kí máa mú lọlé ibẹ̀ náà ti máa jẹ gbogbo ẹran tó bá sè gbogbo ìlú máa wá àwọn èèyàn kábíyèsí náà máa ń pè àwọn èèyàn wọ́n máa ń wá ibẹ̀ náà ti máa jẹ́ tán lẹ̀ ní aṣọ funfun náà ló ní kán máa wọ̀ lẹ́yìn máa ń gbé gbẹ̀du ọba lọ síbẹ̀
kábíyèsí máa jó wọ́n máa kọsẹ̀ níbẹ̀ tí wọ́n máa ṣe àdúrà fún gbogbo àwọn ọmọ ìlú. kí wá làwọn ìpèníjà kí làwọn challenges bí àṣẹ ilé ìbò táwọn alága ìjọba ìbílẹ̀ máa ń ní lórí ipò wọn tí wọ́n máa ń lò. challenges wà àṣàlágà council ṣe mọ̀ pé wọ́n dìbò fúnyàn ó nídìí tí wọ́n fi dìbò fúnyàn so ìdí tí wọ́n fi dìbò fúnyàn yìí ó ní àwọn kan tí ó bá dé àwọn kan tó yẹ ká ṣe lóríṣiríṣiríṣiríṣi so ó ní ìdí ó ní challenge ni pé bí ìjọba ìbílẹ̀ Èkó ṣe ríṣẹ́ mọ̀ pé a ní LCDA ara one of the challenges ni LCDA tí àwọn ìjọba àpapọ̀ tí wọ́n ti bá wa gbà wọlé kó di full-fledged local government so Èkó yẹn pé Èkó èrò pọ̀ gan lẹ́kọ̀ọ́ so owó ìjọba ìbílẹ̀ 20 yẹn náà ni gbogbo wa máa ń pín sí ọ̀nà 57 so ó jẹ́ kí council máa rí lè ní owó tó owó tó yẹ kí a rí láti fi ṣe nǹkan tí àwọn èèyàn wa ń fẹ́ so àwọn èèyàn fẹ́ ká ṣe ọ̀nà ká ṣe school ká ṣe town hall community kìíní ọ̀tọ́ tí wọ́n á ṣe meeting ká take care wọn bóyá program seminar tó fi máa kọ́ wọn ní àwọn nǹkan oríṣiríṣi bí ọṣẹ tie and dye fashion design nǹkan oríṣiríṣi a bá kọ́ wọn ta tó máa fún wọn ní owó àti àwọn materials tí a mọ̀ pé wọ́n lè fi dá tiwọn náà sílẹ̀ but ibi tí challenge tí wá wáyé ni pé owó tí à ń rí lẹ́kọ̀ọ́ kò tó nínú gbogbo state tó wà ní Nàìjíríà Èkó ní èrò pọ̀ jù sí mo fẹ́ lè sọ pé Èkó náà ní allocation wọn wá kéré so kíní ó jẹ́ big challenge lẹ́kọ̀ọ́ pàápàá jùlọ àwọn ìjọba ìbílẹ̀ because gbogbo ibi tí ẹ̀ka ti máa rí owó ó ní àwọn ibi tí ìjọba ìbílẹ̀ ti máa rí owó bóyá tenement rate o àtàwọn kan lóríṣiríṣi state ti ń gbà dó wọn máa fún wa nínú ẹ̀ bẹ́ẹ̀ ó affect owó tó yẹ kí ìjọba ìbílẹ̀ lè máa rí láti lè máa ṣe àwọn ohun tí àwọn aráàlú fẹ́ tí owó ti ìjọba àpapọ̀ bá tó so owó gangan ni ìpèníjà ta ní. kí làwọn nǹkan tá a wá fẹ́ nígboro bà nílùú bà nílẹ̀ lóko àti lẹ́yìn òde tí ó mú lù ú gbòòrò tí lù ó sì máa lọ síwájú sí kí làwọn tá a fẹ́ ń bẹ̀ kí làwọn tá a nílì lọ́wọ́ ìjọba àpínlẹ̀ àtìjọba àpapọ̀. ara àwọn nǹkan tí èmi fẹ́ kí ìjọba àpapọ̀ kí wọ́n bá wa ṣe lẹ́kọ̀ọ́ ní kọ́tẹ̀ kọ́kọ́ bá wa gba LCDA wa wọlé kọ́ di full-fledged local government 20 local government kéré jù fún Èkó then láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ ibà á fẹ́ kí wọ́n ràn wá lọ́wọ́ ká ṣe secondary school then àwọn ọ̀nà ìlú ibà púpọ̀ náà àwọn ìlú agbègbè ibà kò sí ọ̀nà tí a lè sọ pé títì ọlọ́dà kò sí afẹ́kàn bẹ̀rẹ̀ sí máa bá wa ṣe títì ibà náà káwa náà máa rí títì ọlọ́dà ká máa lò bí a ṣe ń rí kiri àwọn other local government because ibà náà ti gbòòrò so irú àwọn wọ̀nyí a fẹ́ kí wọ́n ràn wá lọ́wọ́ fún then àwọn ọ̀dọ́ wa àtàwọn obìnrin wa nǹkan tí ìjọba ìpínlẹ̀ Èkó lè bá wa ṣe fún wọn láti ràn wọ́n lọ́wọ́ abẹ̀ wọ́n kán bá wa ṣe tán bá ṣe ń ṣe ní state kán máa rántí ti àwọn ti ibà LCDA kán máa rántí wọn because mo mọ̀ pé wọ́n máa ń ṣe àwọn ètò bóyá kán máa kọ́ wọn ní iṣẹ́ ọwọ́ lóríṣiríṣi so kán máa rántí àwọn tí àwa tí a wà ní ibà náà then àwọn nǹkan míì tí ìjọba tún máa ń ṣe káàkiri gbogbo other local government náà a máa fẹ́ kí wọ́n máa jẹ́ kí ibà LCDA náà kí a máa nípa. ó mà ṣe o ilẹ̀ dá ikọ́ mà ṣe líbà o tẹ̀rù tọmọ mi sí ẹ máa kó àtẹ̀mọ́ra yé olú Ìgbò lọ nílẹ̀ yìí Ìgbò pa lọ́lọ́ kókó amúmẹ̀fọ́ ó mà ṣe Goriola Oníbà
mi sí bó dọ̀run ṣọ̀run rè máa jọkùn máa jẹkòló gbogbo wọn bá ń jẹ lájùlé ọ̀run ló bá ń jẹ èyí ló ṣe é lẹ̀ líbí tí rí láyé là ò lè gbàgbé rẹ nínú pa ayé ènìyàn gbogbo mi ṣe mọ̀ bí gbogbo owó òpélé ayé ṣe pátá porogodo gbogbo ẹgbó lómi jí ìwọ ẹ lọ́rùn